ẹ̀yà máa kárì bóde o Muyideen ni àfa Muyideen ẹni tá a wí fún ọba jíọ́gbà ẹni a sọ̀rọ̀ fún ọba jíọ́gbà sọ́mọ̀ ẹ̀kú wọn ti fún ọ ní 7 days kó o bóde láti wá ṣàtúnṣe irọ́ tó pamọ́ ìyàwó rẹ̀ ó bí àfọ Àgbàlá Gabriel irọ́ tó pamọ́ ìyàwó ẹ̀ tó lẹ̀ má Àgbàlá Gabriel kọ́ wá di clear jẹ́ káwọn kan máa fọwọ́ gbá eegun fún ẹ kó rò pẹ́rán ni wọ́n ti lulẹ̀ wọ́n ti lulẹ̀ Muyideen wàláhì owó tí mo ní ọ ni mò ń yá ọ yìí àmọ́ bẹ́ẹ̀ bá ti lẹ́rìí máa ṣe ẹ̀rí rẹ jọ torí pé ẹ̀sìn àlàáfíà lè sí Islam tó ti bí mi ṣe rí ẹrí inú àwọn wàhálà tá à ń ṣe lábẹ́ aṣọ sọ́mi kú wọ́n ti fẹ́ níwèé ọ̀dẹ̀ ti sáìn ọ̀dẹ̀ ti sékìnnì ti sáìn wọ́n dẹ̀ ti fún ọ lọ́jọ́ ẹ kú ẹ̀rí jáde gbogbo àwọn tí wọ́n jẹ́ bákọ̀ọ̀bù ẹ náà wọ́n máa tẹ̀lé ọdẹ court wọ́n lọ jẹ́rìí ẹ níbi tí Àgbàlá Gabriel ti ń báyàwó ẹ sùn bìkádìrì mọ́ tàtà náà tánà lùmọ́ tàtà mọ́ àbòsí ọ̀ràn yẹn lọ́wọ́ mọ́ kàtàbà láwù lákàsáyà àti kàlàdà àfikà gbogbo ntọ́lọ́mbà kọ́ máyẹ̀ tí í jóríire bẹ́yẹn bá ti wù kọ́ gọ́ tó wà láì wọ́n kò fún ọ̀rọ̀ oríire ọ̀rọ̀ ọlá ọ̀rọ̀ ọ̀pọ̀ kọ̀dà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sìn lọ wàá sìn kì í lásán ìmán pẹ̀lú àfọmọ́ ọkàn èyí jẹ́ mùsùlùmí kọ̀sọ́dọ̀lówó kò pé ó tó sí torí nínú àwọn ànábì Ọlọ́run tó lówó lọ bẹ́nu wọn èyí tó tún lówó lọ́wọ́ náà bẹ́nu wọn inú àwọn ànábì Ọlọ́run tó lọ ń kẹ́ bẹ́nu wọn èyí tó lọ tó kẹ́ tó tún gẹ̀ bẹ́nu wọn. àṣejù bàbá àṣetẹ́ ó ti gbẹ lẹ́tà ìwé wọ́nì wọ́n dẹ̀ ti fún ní 7 days tí à ń ké yàrá mo ní di WhatsApp number yín o tí à ń ké mo ní di WhatsApp number yín tó bá jẹ́ pé ní nọ́mbà mi lọ́jọ́ àìmí ní WhatsApp torí Ọlọ́run tí bá ti parí ètò mo ti wà ní gbogbo ọ̀nà tí mo ti rò kó mo lè rí ìmọ̀ náà àmọ́ ibi tẹ́ ẹ tọ́jú nọ́mbà yín sí ẹ̀yin alágbára àmọ́ tí wọ́n bá ti lẹ́rìí lọ́wọ́ kọ̀pútà rẹ kó jáde àní ká gbìyànjú ká wá bó làlàáfíà ó ṣe jọba nílẹ̀ Yorùbá bó làlàáfíà ó ṣe jọba ní Nàìjíríà ká dẹ̀ ṣọ́ra wa pọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ọmọ ìyá ni wá ẹ̀sìn ni ọ̀pá wá pọ̀ ọmọ ìyá ẹ̀sìn láàkí ń ṣe ọmọ ìyá ni wá. wọléwọlé ti wòde aláṣejù ọmọ ìyá ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ọmọ ìyá ni wá inú bíbí ọmọ ìyá ni wá inú ìjẹyàn nínú ẹ̀sìn láì tí sọmọ ìyá nínú ẹ̀sìn láì tí sọmọ ìyá tá a bá wá kí n sọmọ ìyá nínú ẹ̀sìn sẹ́yìn ẹ̀sọ́ wádọ̀ tá ara wa ni. sẹ́yìn ẹ̀sọ́ wádọ̀ tá ara wa kápẹ́ ìbá sọmọ ìyá nínú ẹ̀sìn tẹ́bi bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá jẹ́ kìrìsìtẹ́nì tẹ́lẹ̀ mi jẹ́ oníṣẹ̀ṣe nígbà tá a bá jọ sọmọ ìyá gan bí n bá fẹ́ polú ẹ̀sìn mi fún yín èèyàn lè polú ẹ̀sìn rẹ̀ fọ́ta rẹ̀ àìpolú ẹ̀sìn fọ́ta ọ̀rẹ́ ẹni náà lá polú ẹ̀ fún ẹni tí ẹ̀sìn wọ ọ̀dẹ̀ yìí náà lá ṣàlàyé fún
mo ti wí fún ti pé wọ́n sọ fún sálámù àmọ́ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. àmín 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 ma arsalnaka illa rahmatan lil alamin. olúwa ní ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ sí àwọn ènìyàn lórí nkankan mo rán sí gbogbo ayé pé kó jẹ́ aláàánú fún wọn. gbogbo ayé lolúwa rán Muhammad sí sallallahu alaihi wasallam. alamu you know the meaning of alamu ni inú alamu ìní èèyàn wà bí mi bí ìwọ inú alamu ni ẹranko ogbó wà inú alamu ìlàjẹ̀nu wà inú alamu ni wọ́n wà inú alamu ní gbogbo tí ń bẹnu ẹja wà gbogbo iye wọn pátá lọ́lọ́run Muhammad sí. ó ti lulẹ̀ 7 days today is Thursday lọ́kọ̀ọ́bọ̀dé ọ̀dẹ̀ ti gbà á ó ti gbàwé kọ̀dẹ̀ tí ìdìwé ẹjọ́ wàláì kò tí ìdìwé ẹjọ́ torí pé tí Islam kọ́ wa ní pé tí nǹkan bá ó bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí kó bu tútù sí kì í kú sí àáfàá ní pọ́tébù gbá létí kì í ṣe mùsùlùmí ṣèbí pásítọ̀ ní pọ́tébù gbá létí kí n tó jáde tá a bá sọ pé tí pọ́tébù ṣe dáa ṣé nígbà tó bá tó gbà àáfàá létí látọ̀ wá pé n tó ṣe ọ̀dà ṣé nígbà tó bá tó gbà àáfàá létí tó gbá mùsùlùmí létí látọ̀ wá pé n tó ṣe ọ̀dà ọmọ ìyá kan náà ẹbí kan náà ádámù àti éfà nípìnlẹ̀ gbogbo wa ọmọ ìyá ẹ̀sìn ní ọjọ́ pawápọ̀ ìjí ọmọ ìyá nú ẹ̀sìn ńlá àjọ jẹ́ nígbà tá a bá sì ń jí ọmọ ìyá nínú bíbí tá à ń jí ọmọ ìyá nínú ìjí ọmọ nìyẹn láàrin bẹ́ẹ̀ ẹni tí ò ṣẹ̀sìn wa lónìí ó lè ṣe lọ́la nígbà tá a bá ti jọ́njọ́ ọmọ ìyá. tọ́jọ́ bá pẹ́ tí ò bóde láti kílé ara rẹ̀ ẹ̀rọ ọlọ́run sí ọlọ́run ó ní àwọn ògbóǹtarìgì wáyé náà ju ń dáná lámúlẹ̀ gálíbù náà àmín ya Allah. Tinú adé tó sìn àmín 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 àmín. Alifitinatu na'iman la'ana la amani àìkásá fúnra wàhálà ló sùn àbáni ẹni ọba jí wàhálà gẹ kò ní dáa fún. Alifitinatu na'iman la'ana la amani àìkásá ọlọ́gẹ́ ni wàhálà sùn fúnra ẹni ọba jí pẹ́pẹ́pẹ́. Àǹfààní sì wà fún o ó sì kú ọjọ́ péréte mi ní dákọjọ́ àwọn ẹ̀sà sí yóò bóde láti tọrọ àforíjì pẹ̀lú tó ń wí báyìí 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 irọ́ ni o bóyá kọ́rọ̀ ò lè dùn ni o inú ní bí òun ni o nígbà tó ń rí ìyàwó òun ni o wọ́n kọ́ òun ni o kó sáwà kankan wí láti kó ń tọ́sọ jẹ tó bá dẹ́kọ̀ tó lù wọ́n kọjẹ fáì ajẹ́ pé kó máa tọ́jú ẹ̀ rí. kó máa ṣe kí ni mo pè fún yín kó máa tọ́jú ẹ̀ rí ẹ fẹ́ la kó máa tọ́jú ẹ̀ rí ẹ̀ evidence tó fi lọ́kàn balẹ̀ lórí ìbanilókọjẹ́ àníkájọ kọ́mọ lùpọ̀ bọ́ mọ́tò tá ń gùn kiri sáwọn mùsùlùmí nìkan ni wọ́n ṣe ni bàálù tá ń wọ̀ aṣọ tí ń bẹ lọ́rùn mi yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí o fọlọ́nsọ Musa ẹni tí ó gbàwé ti gbàwé
ìwé ti wà lọ́wọ́ ẹni tó gbàwé òní kọ́líjọ́ méje bẹ̀rẹ̀ o. àfibì ìsolóore kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ ọlọ́run àgbẹ̀sẹ̀ lára kò mọ̀ọ́rẹ́ àfibì ìsolóore kò ní sọ pé kò ní sọ pé kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ ọlọ́run àgbẹ̀sẹ̀ lára kò mọ̀ọ́rẹ́. ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ humanity ọ̀tọ̀ ìdájọ́ ẹ̀sìn ọ̀pápọ̀ mọ́ ìdájọ́ humanity kò papọ̀ rárá àtọ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sani kẹfẹ máa ké ojú sẹlá Muhammad lónìí sallallahu alaihi wasallam sani kẹfẹ gbọ́ àgbọ́yé ẹ̀sìn ju Muhammad lónìí sallallahu alaihi wasallam sani kẹfẹ gbọ́ àgbọ́yé alukuriani ju Ànábì lónìí sallallahu alaihi wasallam o sẹlá Muhammad ní sílù àríyá àmọkùn. Ànábì ní sílù àríyá àmọkùn. Gbogbo yín pátá o ẹrù ẹbí yín pọ̀ okùn ẹbí ọ̀gbọ́dọ̀ já mọ́ yín lọ́wọ́ o. sílù àríyá àmọkùn sallallahu alaihi wasallam. Ànábì òní wàmà Kùránì a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wàmà yantiku anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa sumirrat fastawa wa huwa bil ufuqil a'la summa dana fatadalla fakana qaba qausaini aw adini fa ila abudi ma kasabba li fuadu amara afatumaruna alama yara sallallahu alaihi wasallam. Ànábì wa Muhammad ma yantiku anil hawa Ànábì ò kì í fìfẹ́ ẹnu sọ̀rọ̀ ìtọ́lọ́wọ́n bá rẹ̀ bá sọ sí létí ní ọ̀sọ̀ jáde. Ó sálámù sàlàsálù ní sílù àríyá àmọ́kùn ṣé tí kìrìsìtẹ́nì bá bẹ́nu ẹbí àfáà sáàfáà yóò pé kìrìsìtẹ́nì yẹn ìṣẹ́bí òun mọ́ ni. Ṣé tó ní sẹ̀sẹ̀ bá ń bẹ́nu ẹbí àfáà sáàfáà ó pé ìṣẹ́bí òun mọ́ ni. Àjọ máa ń ṣèpàdé ọlọ́mọ lẹ́nì àjọ máa ń ṣèpàdé ọmọ ìyá àwa máa fi tọ́lọ́hún àmọ́ fi kọ́ra wa àmọ́ fi kọ́ra wa àmọ́ fi kọ́ra wa bóyá ọlọ́wọ́n padà ló sẹ́sìn. Tọ́lọ́lùwà gẹ́tù sọ fún Muhammad pé sọlá pé sallallahu alaihi wasallam Olúwa ní rí Ànábì innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. ẹ̀sán lè àfúnsọ́ Olúwa gbọ́ tèmi ẹ̀yin ti gbàjáre ẹja sí i. Gbọ́jà mọ́ wọ́n wá ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Kùránì ni o wọ́n máa yẹn ti Kùránì lè háwà Ànábì ò kì í fìfẹ́ ẹnu sọ̀rọ̀ ìní òwà ilà wáyù yúà gbogbo tí ó sẹ́lá Muhammad bá sọ sallallahu alaihi wasallam ìtọ́nù wọn bá rẹ̀ sọ fún ní sọ allamahu shadidul quwa wọ́n wá ní ta lọ́lọ́wọ́ ń gan tí ń sọ̀rọ̀ fún Muhammad ẹni tó lágbára jù tí ọ̀sẹ̀ ń tó lágbára tó ọlọ́run tó tóbi tí ò sí ń tó tóbi tó ọba tó kàǹkà tí ò sí ń tó kàǹkà tó ọba tó gbáyè tí ò sí ń tó gbáyè tó ọba tó ẹrẹ̀mì tí ò sí ń tó ẹrẹ̀mì tó ọba aláṣẹ tí ò sẹ́ ń tó lè pàṣẹ tó lọ́n bá ń pa ọba alágbára tí ò sẹ́ ń tó lágbára tó ọba àná ọba òní ọba ọ̀la ọba títí ń bẹ káyé tó máa bẹ ayé tó ń bí ó tó ń bẹ tí ọba sáyé mọ́ Olódùmarè ó tó wà láàyè. Allahu Allahu kamalu kala jalalu kallahu Allahu 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 kamalu kala jalalu kallahu jamalukal
mo ń sọ fún àwọn tá a jẹ́ mùsùlùmí dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wò ó ẹ jẹ́ àpolú ìsìláàmù wa bọ́ba tó ní ìsìláàmù gẹ́gẹ́ ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ ẹ jẹ́ àpolú ẹ̀sìn ìsìláàmù gẹ́gẹ́ bí orúkọ tí ẹ̀sìn ìsìláàmù ń jẹ́ àlẹ́ ìsìláàmù dínú sàlám ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ní jẹ́bẹ̀ tí wọ́n bá wá ń pè ẹ̀sìn kan lẹ́sìn àlàáfíà sọ yẹ ká bá nù wàhálà àbáwá Yunus olóyin àbúrò ní sẹ́yìn ẹ̀sìn tí ẹ pè lẹ́sìn àlàáfíà kò yá bá wàhálà ń bẹ̀ kò yá bá fìtínà ń bẹ̀ kò yá bá agídí ń bẹ̀ kò yá bá jà ń bẹ̀ ó yẹ ká lè bá ìrẹ́pọ̀ ó yẹ ká lè bá kí nǹkan dàrú ká lè bá àwọn yẹn níbi kí wọ́n fẹ́ tún ṣe ajẹ́ pé à ń practicalize orúkọ tí ẹ̀sìn wa ń jẹ́ ni practicalize orúkọ tẹ̀sìn wa ń jẹ́ nìyẹn ẹ jọ ṣé mo gba òbí èbó yẹn ṣé mo gbà bí n tiẹ̀ gbà mo ti sọ bí mo ṣe mọ̀ à ń practicalize orúkọ tí ẹ̀sìn wa ń jẹ́ nìyẹn. Rasul kan ní sí lúwàrí àmọ̀kùn ẹrù ẹbí yín pọ̀ ẹ mẹ́jọ kún ẹbí ọjà mọ́ yín lọ́wọ́ kìrìsìtánì ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣebí bàbá tó bí bàbá Ànábì sallallahu alaihi wasallam ṣebí ẹlẹ́bọ ni sànàbí ò gbé lọ́dọ̀ bàbá rẹ̀ ni sallallahu alaihi wasallam sọ́nsánlá Muhammad Rasul Karim sí ọ̀jẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ni ṣé kò mú bẹ́ẹ̀ ni wọ́n ti ẹ̀jẹ̀ pé ńgbà náà kò tí ì gba wáàyí nùbúwà ẹ jẹ́ play peace and wisdom nígbà tí mi bá rójú ẹ ńlẹ̀ tó ń wò mí bí gba pé ìsọlọ lọ́sẹ̀ dá mi wá sí wo lọ fẹ́ ṣe fún mi tí màá dúró gbọ́ gbẹ̀lẹ́ pé yóò wúlò fún mi. ẹni awí fún ọba jẹ́ ọgbà o ẹni asọ̀rọ̀ fún ọba jẹ́ ọgbà Muyideen tó bá ti mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ nípa ìbùkún ìyàwó ẹ pẹ̀lú àgbàlá òótọ́ ni má wulẹ̀ bóde láti tọrọ apọ́lọ́jì o má wulẹ̀ bóde láti ṣàtúnṣe o jẹ́ káwọn kan máa fọwọ́ gba egun fún ọkọ òrò pẹran ni sáku ẹ̀rí rẹ jọ kú ẹ̀rí rẹ jọ kọ́ọ̀dẹ̀ láwọn náà sa ẹ̀rí ṣẹ́rí Nàìjíríà tá a wà yìí wàláì tàláì rọ́bùlì káàbà báwọn àfáà bá ka igba lọ́nà igba kùránì Nàìjíríà ò lè change ìyà tí ń jẹ wọn bá ṣe máa jìyà lọ́nu. báwọn àfáà tá a bá ka igba lọ́nà igba kùránì Nàìjíríà ò lè change báwọn pásítọ̀ tí wọ́n bá kó tó kó kọ̀ tí wọ́n ò gun òkè mọ̀ tí wọ́n bá gun sẹ́mà tó kálukú wá ń gbà wẹ̀ biribiri Nàìjíríà ò lè change nǹkan méjì péré ló lè mú Nàìjíríà change ẹyọ nǹkan méjì ló lè jẹ́ kí Nàìjíríà bọ́ sínú rọrùn tá a máa jẹun tó wà tá a máa mu tó wà ẹyọ nǹkan méjì péré ní if not so ọgọ́rùn-ún àwẹ̀ igba lọ́nà igba àwẹ̀ ọ̀rẹ́ ti mẹ́lẹ̀ yìí. ó dijọ́ tí gbogbo wa pátá tá a bá tó forí korí torí wọ́n bá tó pẹ́ tá a mọ kí ni pírọ́blẹ́mù wa kí ni ìṣòro wa tí ń fìyà jẹ wá. ẹ gbọ́ tálápàtà wa fi ń jẹ egun ẹran tọmọ olówó fi dàbí ọmọ ẹrú. àmọ́ tá a lè tí Nàìjíríà fi dá àfi ká lọ wá ìfẹ́ àdúrà kẹkọjá bá a ti ń ṣe láti ẹjọ́ yìí ni àdúrà tá à ń ṣe tí ò sífẹ́ láàrin ara wa tá à ń ti ara wa mùsùlùmí ń bá kìrìsìtẹ́nì jà
kìrìsìtẹ́nì bá mùsùlùmí jà aláwo náà dojú kọ wọn ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lánàá ẹ dá mi lóhùn. àbí ráìsì ti lẹ́ẹ̀sì ni ìwà lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ wọ́n lẹ́gbẹ̀ẹ́ mọ́tò lábúlé so abẹ́pọ̀ ti wálẹ̀ ni ń wálẹ̀ kọ́ ń wárí ni àbí gàrí ti lẹ́ẹ̀sì ni àwọn làǹfààní nira wà. tí ó bá ti sífẹ̀ẹ́ láàrin lọ́kọ-láyà kò sí dùnnú nínú ilé yẹn mọ́ tí ó bá ti sífẹ̀ẹ́ láàrin ọ̀rẹ́ méjì kò sí dùnnú láàrin wọn mọ́ tí ó bá ti sífẹ̀ẹ́ lágboolé kan kò sí dùnnú lágboolé yẹn mọ́ tí ó bá ti sífẹ̀ẹ́ nílùú kan kò sí dùnnú lù mọ́ ìfẹ́ dà ní Nàìjíríà. akí alájà Ajíbíkẹ́ Abẹ́ní Adé, welcome to you. ẹ gbọ́ báwo àfáà tá a bá ka igba lọ́nà igba Kùránì ẹlòmíì lè máa rò pé mò ń ṣe pé àdúrà Nàìjíríà ò lè change sáàsàdúrà ni. báwọn pásọ̀ kẹ́kọ̀ọ́ Bíbélì jọ gbogbo orí ẹsẹ̀ méje kẹ́mẹ́wùlẹ̀ gòkè mọ́ kẹ́gun sánmọ̀ de play ní àǹtara wa ni. Ọláyínká Abigail ìfẹ́ ẹjẹ́ lọ pípẹ́ ìfẹ́ padà ìfẹ́ àní òrùhùrù wọn làwọn mẹ́sà òdùrù ipò ọmọlúàbí láàmú ọbọmọlúàbí whatever any condition tó bá rí ọ wà ìfẹ́ ti sọnù. ìfẹ́ tí ò sí la fi bínú ara wa ìfẹ́ tí ò sí la fi ń jẹ́jà wèrè nítorí ẹ̀sìn ìjà wèrè sẹ́ni tó ọba jà ṣe lójú ìwé Ọlọ́run fún tí ó gbọ́ ọbẹ̀ sọ fún yẹn pé kọ́ máa kírun ọbẹ̀ sọ fún yẹn pé máa gbàwẹ̀ o ti kọ́kọ́ dojú ìjà kọ́ sọ máa gbọ́ ńgbà tí ìṣe kọ́ ya wèrè. ìfẹ́ alẹ́ òbù ṣé Yunus olóyin ẹ̀gbọ́n tí Rasulul Karim wí ni sallallahu alaihi wasallam anabi ni abibuli ahika ma tuhibbuli nafsik abibuli ahika ma tuhibbuli nafsik ntọ́ ọba fẹ́ fúnra rẹ ní kò fẹ́ fún ọmọlàkejì ẹ tọ́ba jẹ́ pé tó kálukú wa fẹ́ fúnra wa là ń fẹ́ fún ọmọlàkejì ni kì í ṣe bí Nàìjíríà ṣe rí ni ó ṣe rí nígbà tẹ́nìkan kú ọkọ̀ bíi méje sínú ilé sínú ọgbà èèyàn kan kọ́ ilé bíi mẹ́wàá ọdẹ mọ nú ọmọ bàbá rẹ̀ àtọmọ ìyá tí ò tí kọ kankan sáà nífẹ̀ẹ́ àwọn pọlitísà wa àwọn fi bàálù ru owó wá lókè òkun olórí burúkú wọn ń kọ́lé sínú igbó wọn ń lòdù owó bẹ́ẹ̀ ìfẹ́ lọ́sọnù ìfẹ́ àkọ́kọ́ nìyẹn àyùbá ìfẹ́. ìfẹ́ àkọ́kọ́ nu bí mílíọ̀nù pé kíni kejì tó lè mú ìṣòro Nàìjíríà wọlé pátápátá táwọn gbádùn táwọn láyé rọ̀ táwọn jẹ tó wù wá ebi ńlọ́sẹ̀lẹ̀ yìí ẹni tá a sóore fún tó fi bí sùn ni ìfẹ́ ni ò sí sóun náà lè gbẹrú ẹ̀ ìfẹ́ ni ò sí olówó tó láwọn mẹ̀kúnnù ń dáhùn láàmú wàhálà mẹ̀kúnnù ti pọ̀ jù bẹ́ẹ̀ lóhùn kọ́ dàbí tiwọn káwọn dàbí tiẹ̀. Ọlọ́run kí ọ láàrin ẹbí Ọlọ́run kí ọ nínú ìlú Ọlọ́run kí ọ lágbolé ó ní wàhálà àwọn mẹ̀kúnnù ti pọ̀ jù wàhálà àwọn ti pọ̀ jù ọwọ́ àtòrí ọwọ́ ayọ̀ ọ̀dájú bẹ́ẹ̀ lóhùn kí wọ́n dàbí tiwọn káwọn dàbí tiẹ̀ kí wọ́n dolòsì káwọn dolówó sọ̀rọ̀ pé tó bá ti dàbẹ́ wàhálà wọn ò ní pọ̀ mọ́. ìfẹ́ ti sọnù.
ìfẹ́ ti sọnù tó bá jẹ́ pé ìfẹ́ ń bẹ ni ẹni tó lóòdù owó sínú ilé tó dẹ̀ wú ẹ̀fárómẹ́ǹtì ibi tí ń gbé ọ̀rọ̀ àwọn mẹ̀kúnnù bí ẹ ṣe pọ̀ tó ń bẹ̀ ó sì mọ̀ pé wọ́n díjú ńjọ́ kan tóun ò ní láti kó apá òun lójúmọ́ gbogbo tá a kójọ ń di dúkìá yóò láàánú àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yóò ro tiwọn mọ́ tiẹ̀ yóò pìtì wọn yóò fi wọn sí ipò ara rẹ̀ nígbà tá a ti yọ ṣe oxygen ni àbí oxygen nígbà tí a ti yọ oxygen àti oxygen àti oxygen èlò à ń re epo ìsìn láwọn òjò ọyọ ọmọ nísìnyí èlò là ń rà epo ti di 1000 Nàìjíríà. Epo ti di 1000 báyìí ní Nàìjíríà àbí náírà 15 kílò kù. náírà 15 kílò kù kò pé 1000. Ìfẹ́ dà ìfẹ́ náà ni ò sí àwọn ẹlẹ́dàá àwọn òpìtì ṣé báwọn kọ̀ọ̀kan ẹ̀yìn kọ̀ọ̀kan dá tó ń sànú náà làwọn èèyàn ṣe 1200 ògbólú àwọn ní 12 làwọn ń rà lọ́dọ̀ tàwọn. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọ̀dọ̀ Bofas àti Mobi náírà 15 ni àwọn tó kù ẹlòmíì gẹ́ta 15. ìfẹ́ sọnù ẹni ìfẹ́ sọnù láàrin lọ́kọláya ṣé báyìí náà wọ online ẹ̀rí ìyàwó tó ní kálọ̀ bó ń bẹ ògùn kábọ̀ ń fi èpè kọkọ̀ wọn kú kọ́nà kọ́mọ̀dé tí ẹ bá ń wá tírẹ́sì sí pé ta lọ́pàá ká má rí òun kó wọn má jáde mbẹ lẹ́yìn ìgbà tó o ti bí ọmọ 4 fọkùnrin ọ̀hún ẹ wà dẹ́wò lẹ́yìn tó ti bí ọmọ 4 ọkùnrin tí obìnrin bímọ fún 4 fún nítorí dúkìá torí ṣọ́ọ̀pù ọkùnrin ọ̀hún tó ọ̀dẹ̀ tún ní kí wọ́n bọ́ ṣe nǹkan kọkùnrin kú dànù tọ́ba dẹ̀ ti kú kẹ́nìkan ká mọ́ tàǹpà rẹ pẹ̀lú ṣọ́ọ̀pù ẹ̀ sáì wáyé ká wáyé wá lọ́la ní ìfẹ́ dà ẹ bàbá ní obìnrin bímọ fún ni kò pé ọmọ pa ni ìyàwó tó bímọ 4 fọkùnrin bẹ́ẹ̀ náà láàmú ẹgbẹ́ tọkùnrin mi. àwọn ìta ìsọ yìí nísìnyí ẹni àwífọ ọba jẹ́ gbọ́ tọ́ba jẹ́ ipò náà fi Àgbàlá Gabriel sípò ààrẹ tó fi ìyàwó ẹ̀ Ìbùkún sípò ààrẹ ẹjọ́ sí yóò máa bọ ọmọ ọlọ́mọ ló kọjá kiri sí yóò máa bọ odidi wòlíì Ọlọ́run ló kọjá. Ọlọ́run tẹ́lẹ̀ bọ́dì sí fẹ́ máa gbìjà yìí ẹjọ́ ayé yẹn sórí yìí ò pé ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tẹ́ ń jẹ́jẹ́ ẹ̀sìn tẹ́ ẹ yọ ìfẹ́ dànù ṣé ẹ ti ya wèrè ni sórí ìwọ ò pé ni ṣé ẹ ti forí lulẹ̀ ni ẹjọ́ Nàìjíríà láwa yìí gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà pẹ̀lú mi ẹjọ́ ẹ̀ sáàmù mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àjọṣe ni o Nàìjíríà lèmi wà á wà ní 7 to 10 ẹjọ́ níbi tẹ́yìn wà 7 to 10 PM làwọn wà Nàìjíríà báyìí ẹjẹ́ apá wà ní 10 èrò tó wà lórí ẹjẹ́ mẹ́jẹ pọ̀ àwa wà ní 10 ní Nàìjíríà báyìí ẹjọ́ gbogbo ẹ̀yin olórí tẹ́ wà pẹ̀lú mi ìlú wo lẹ́yìn wà aago mélòó lẹ wà lọ́dọ̀ yín ẹ má bá mi táìpù ẹ̀ ìlú wo lẹ́yìn wà aago mélòó lẹ́yìn wà lọ́dọ̀ yín ẹjọ́ ẹ má bá mi táìpù ẹ̀ Nàìjíríà láwa yìí a wà ní 10 PM Ìbírónkẹ́ Ìbíjókòó Ìbírónkẹ́ Ìbíjọkẹ́ Akíntọ́lá àbúrò ní sẹ́yìn ẹjọ́ bó bá jẹ́ pé Nàìjíríà náà nìwọ náà wà táìpù ẹ̀ ìlú wo lẹ́yìn wà kí la kó sọ lọ́dọ̀ tí
aago mẹ́wàá nàìjíríà lẹ́yìn wà ń ọlátúnjì àbúrò ní sẹ́yìn ẹjọ́ ìlú tẹ́yìn wà ẹ máa bá ń kọlù tẹ́ wà àtàgò tẹ́ wà Cairo àwọn ará Cairo wà ní aago 12 Canada wọ́n wà ní tó 5 UK àwọn wà ní 10 p.m. UK 10 p.m. US 5 p.m. London àwọn wà ní tó 10 p.m. Sweden àbíkírè aago 11 UK aago 10 ìlú wọn ní 5 p.m. yìí Mr. Banky Ayẹnà aago tẹ́ wà lárí àrílù tẹ́ wà USA 3:45 La ilaha illallah kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè ẹ wo ìlú kọ̀ọ̀kan tẹ́ni kọ̀ọ̀kan wà lábẹ́ sánmọ̀ kan ní gbogbo wa wà o orí ilẹ̀ kan ní gbogbo wa wà o wádà ń yàtọ̀ táìmù ni wádà ń yàtọ̀ aago wádà ń yàtọ̀ atẹ́gùn wádà ń yàtọ̀ àwa wà lóru àwọn kan wà lọ́sàn-án òòrùn wọlé bìkan òòrùn jáde bìkan kábíyèsí olódùmarè ṣé àjókòó ká ronú nípa yẹn ni káwọn pé kẹfà báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ kò sí sámà méjì sámà kan níbẹ̀ kò sí ilẹ̀ méjì ilẹ̀ kan níbẹ̀ kí ló dé tó jẹ́ pé ọ̀nà kan la ń ronú sí àronú sọ́nà méjì Abẹ́òkúta ẹ máa gbára Abẹ́òkúta wọn la aago mẹ́wàá sí ṣe Nàìjíríà ni àbúrò ní sẹ́yìn USA aago mẹ́rin ìrọ̀lẹ́ Australia àwọn wà ní àárọ̀ láago 5 àárọ̀ 10 a.m. Friday Australia àwọn ti wà níjọ́ Jímọ̀ o ẹ wọ lọ́hùn Canada àwọn wà ní aago 5 ìrọ̀lẹ́ ó yẹ kí ẹ mọ̀ yìí pé gbogbo ẹ̀ kò lè rí bákan náà ẹ kàn ń fi àwọn fìtínẹ́tì tẹ̀ ń dálẹ̀ yìí ẹ fi ń da omi àlàáfíà Nàìjíríà rú ẹ fi ń fìyà jẹ Nàìjíríà ẹ fi ń kónira bá Nàìjíríà ni. sáàgbẹ́jọ lọ́hùn lẹ́ni àbí ta lọ́gbẹ́ tọ́ lọ́hùn ta lọ́gbẹ́ tú ọ lọ́hùn gbèlè pàgbẹ́ jùlọ. ta lọ́gbẹ́ tú ọ lọ́hùn gbèlè pàgbẹ́ jùlọ. ọba tó kó gbogbo asábẹ́ sánmà kan orí ilẹ̀ kan wọ́n da ìlú kọ̀ọ̀kan tó ń kálukú sí ìwòsàn papọ̀ mọ́ra wọn. kábíyèsí ọlọ́run títóbi fọ́lọ́run kábíyèsí ọlọ́run títóbi fọ́lọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run títóbi fọ́lọ́run kábíyèsí ọlọ́run títóbi fọ́lọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run kábíyèsí ọlọ́run oṣó òótọ́ ọlọ́run àjẹ́ òótọ́ ọlọ́run àfá òótọ́ ọlọ́run pásítọ̀ òótọ́ ọlọ́run ẹ bá jẹ́ ká ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kábíyèsí ọlọ́run àwọn àfá ẹ jẹ́ àṣàyè pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kábíyèsí ọlọ́run àwọn pásítọ̀ ẹ jẹ́ àṣàyè pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kábíyèsí ọlọ́run ẹ̀yin babaláwo ẹ jọ̀wọ́ ẹ ṣàyè pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kábíyèsí ọlọ́run. bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tí máa ń ronú jinlẹ̀ gan tó
o bá ronú nípa Ọlọ́run nígbà míì wàláhì wàá máa sunkún tó ní rẹ̀ nírí o. tó o bá ronú nípa Ọlọ́run gẹ tó o ronú pé bóun láti lo mọ̀ yìí sà nínú ìyá wa oṣù 9 nínú òru ìyà ń jẹ gbígbóná ìyà ń jẹ tútù ẹnìkan dẹ̀ dáàbò bò àti ń jí Allah. ọmọ yẹ kòtò inú hòtẹ́ẹ̀lì.